ọ̀rọ̀ mi torí àwọn àáfàá ó yá ẹ jẹ́ ká jọ fàájà torí lẹ́yìn ọjọ́ mẹ́ta àwọn àáfàá jọ ń fàájà pẹ̀lú mi ẹ̀yin àáfàá tó yẹ kẹ́ máa lọ ka tírà kẹ́ máa ka kùránì kẹ́ máa gbàdúrà kí ni iṣẹ́ yín kẹ́ máa fa tẹ̀síbà ẹ̀wọ́n ẹ̀yin náà ti wá fàájà lórí TikTok àbí ṣẹ́yìn náà ti fàájà ókè ó yẹ ẹ jẹ́ ká jọ fàájà Tafasego promise me ọ̀gá wa nílé gan. ẹ̀yin èèyàn wa Portable náà mà ti jáde síta Portable ọmọ Lálọ́mí táwọn èèyàn mọ̀ sí Ika of Africa náà ti jáde o lórí ọ̀rọ̀ àwọn àáfàá òòṣà àáfàá yìí náà bá a bá rántí dáadáa ẹ jẹ́ á play fídíò yìí fún yín kẹ́ ẹ rí fídíò yìí ká tó sọ nǹkan kan rárá. àwọn òòṣà wà nù kábà ọmọ báwọn òòṣà sọ̀rọ̀ ọlọ́wọ́ ṣé o mo padà lọ múra ọlọ́run ló ní sọ̀rọ̀ a close match is a close destiny mo ní ẹ mú mi lọ bá Tafasego ní nǹkan tó lọ́wọ́ ní kó ṣe fún mi àṣẹ múra ni mo máa gbà múra ni mo gbà kọjá kábíyèsí o kábíyèsí o ẹ bá ti rí ọba ọlọ́rà kẹ́ ẹ máa kí kábíyèsí o kì í ṣe olórí ọ̀dọ́ mọ́ wọ́n ti jọba o wọ́n ti jọba o ọba tó ń gbówó lẹ̀ wọ́n tún ti gbówó lẹ̀ God bless you I love you. Tafasego ọ̀gá mi I love you my daddy I love you. ọlọ́run gbogbo Zaria kò sí wàhálà mọ́ o kò sí kankan mọ́ o mo ti lóyà o ọ̀gá ti ní kí n má bá yín fà pé kí n má ṣe ọkọ mọ́ èmi ló bá ọkọ bá ọ̀rọ̀ bí là ń fà o kò sóògùn mọ́ kò sọ tẹ́ mọ́ ọ̀gá ti ṣètù ẹ̀ ọdún àwọn ẹgbẹ́ mi lọ ń múra God bless you sir. fídíò náà òun lẹ rí yẹn o ṣáà rántí pé Portable àti ọ̀kan lára àwọn ìgbìmọ̀ NURTW ti Èkó táwọn èèyàn mọ̀ sí Koko Zaria tóun àti Portable ọmọ Lálọ́mí tí wọ́n jọ ní ìjà àìyedè kan lórí ẹ̀rọ ayélujára bá a ti mọ̀ pé àwọn èèyàn bí èèyàn wà lẹ́kọ̀ọ́ àwọn ẹni bí ẹni wà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ni chairman ti NURTW ti ìpínlẹ̀ Èkó ìyẹn Mustapha Sego ni ó bá wọn parí ìjà wọn wọ́n wá ṣèlérí fún Portable ọmọ Lálọ́mí pé òun náà máa lọ sí umura ti ọdún yìí pé òun náà máa lọ lu Mecca kí ni Mustapha Sego ṣe léyìí tán pé àwọn àáfàá jáde tán ni o wọ́n ní ẹlẹ́bọ ni Portable wọ́n ní babaláwo ni Portable kó lọ máa ṣẹbọ ẹ̀ wọ́n ní kò yẹ kó tiẹ̀ fi umura lọ Portable rárá wọ́n ní Portable ò yẹ ní ẹni tó yẹ kó lọ Mecca wọ́n ní babaláwo ni Portable náà ti wá jáde fún àwọn àáfàá báyìí akúkú mọ̀ pé ó máa sọ̀rọ̀ Portable ti jáde tán o ẹ wo fídíò tí Portable ti dá àwọn àáfàá lóhùn fídíò náà rí ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. ẹ padà sílùú àwọn àáfàá tẹ́bà ti jẹ́ káwa náà ọmọ Nàìjíríà bàbá òòṣà bàbá ẹgbẹ́ ẹni babaláwo ni mìíràn rí ẹ bẹ́ẹ̀ jẹ́ kí n rí kàbá àwọn òòṣà tó tọ́jú sínú kàbá ẹ̀yin àáfàá babaláwo lẹ́yìn náà àjẹbọ́lẹ̀ ẹ̀yin náà àti pásítọ̀ àti babaláwo àtàfà àjẹbọ́lẹ̀ everybody ọlọ́run là ń pè ó ń ṣí èrè ẹ yá wèrè ta ni ó ní lọ Mẹ́kà mo máa dé Mẹ́kà ó yá tọ́ba mú mi lọ mo máa fọwọ́ mi lọ èlò lọ ń lọ Mẹ́kà mo ti lọ náà kò tó 10 million mo máa lọ Mẹ́kà àṣírí yìí máa tú ẹ̀yà fa mo máa lọ gba ọ̀ǹtú mo máa lọ gbomi sẹ́mi ìyẹn agbára yìí máa gba àwọn tẹ̀síbá àwọn fìlà ẹ̀ ń náwó tọ́ga ìbá ti gba nǹkan bá dé gba Kùránì bá ti gbé Kùránì sílẹ̀ kí ló wá kù. bí a kò ra nǹkan náà fi ń jó nǹkan bí àbáyé ò jó nǹkan pọ̀ bóyá ò jó nǹkan pọ̀ bóyá ò látàrí bóyá ò látàrí ò lépo ò là nǹkan ò kó nǹkan sí wá inú iṣẹ́ ò jó nǹkan nù pọ́ọ̀tù inú kòkò ẹ̀wọ̀n ẹni mi ṣá ó yẹ jẹ́ ń gbé yín débẹ̀ Mẹ́kà fún mùsùlùmí Jerusalem fáwọn Christian ẹ̀rọ ti ń bọ́ lẹ́yìn àwọn olóṣà ń lọ àwa la lòṣà ó ti Yorùbá ló lòṣà mi Yorùbá bọ̀ ìjẹ́ Nàìjíríà ló lòṣà òṣà wà Nàìjíríà ó ti àtàbùrẹ́ ibì gan òṣà wa ń sọ̀rọ̀ òṣà dey speak kì í ṣe normal mi Muslim
wọ́n deny mi ìgbà tẹ́ máa ń gbẹ́nu sí tẹ́ máa ń gbowó lọ́wọ́ mi ńkọ́ ẹ̀yin àfa yẹn tẹ́ máa ń gbowó lọ́wọ́ mi ńkọ́ ẹ rántí Tàfàṣégò ọ̀gá wa fẹ́ gbé mi lọ sí Mẹ́kà ẹ̀yin wá ní kọ́ máa mọ̀ mi lọ ògùn ló máa pa yín àfi tẹ́ bàbá ògùn ló kù tẹ́ lè ṣe wí ọmọ ògùn fẹ́ pa yín ṣá ṣe ya wèrè ni àwa náà fowó akọ́mọ́ṣáláṣí akọ́mọ́ọ̀sì ṣe ya. lówó àfa mi wà tó pé àparò ni ó ti yé yín kò fẹ́ kọ́mọ lógo wọ́n mọ̀ pé tí bá dé Mẹ́kà máa ṣe oríire jà wọ́n lọ olóyè púkú ni wọ́n mo mọ báyìí bọ́lá òun sọ̀rọ̀ I talk to God dey hear me olóyè púkú yín èèyàn mẹ́rin lẹ́ẹ̀dì gbàdúrà fún èèyàn mẹ́rin ó yá ẹ̀ ń lọ Mẹ́kà yìí náà ládìjọ́ yìí náà ẹ̀ gbàdúrà fún Nàìjíríà àdúrà Nàìjíríà ò gbà let me go Mẹ́kà máa gbàdúrà fún Nàìjíríà àdúrà Nàìjíríà máa gbà gbàdúrà fúnra mi o àdúrà mi kọ́kọ́ gbà o àdúrà Nàìjíríà tó gbà o lórí Nàìjíríà gan fight for self don't fight for them ògùn fẹ́ pa yín sá tàlà fàdùn ní kí Tàfàṣégò máa mú mi lọ Mẹ́kà ògùn ló máa fẹ́ jẹ́ wẹ̀ mo ń jẹ bẹ̀tà lọ́wọ́ ẹ̀yin wá sí mi ẹ̀kan lólówó máa ń jẹun tó ibùkú làwọn àbá yẹn owó mi tẹ́ gbà ẹ máa pọ̀ ògùn fẹ́ pa yín sá ògùn àwọn àbá yẹn owó tẹ́ gbà lẹ́yìn mo máa dé Mẹ́kà o mo máa dé Mẹ́kà ojú yẹn á bó ògùn bro máa fẹ́ jẹ́ yín wẹ̀ èyí kí ìyá fàtò ní kó máa mú mi lọ Mẹ́kà ògùn ló máa pa ẹ́ máa lọ Mẹ́kà lẹ́yìn. so náà torí mò ń post òòṣà torí mò ń ṣe babaláwo ẹ̀yin máa ń sinmi adáhùn ṣe lèmi o gbogbo nǹkan lèmi ń ṣe o èmi lọ lé pásọ mò ń gbọ́ṣẹ́ sẹlẹ̀ o mò ń gbọ́ṣẹ́ kérúbù mò ń gbọ́ṣẹ́ àwọn ẹlẹ́ṣọ́ ara gan ṣe gbọ́ òyà má kì ló mẹ́ kò tí gbọ́ṣẹ́ lẹ̀ o wẹ́ẹ̀ náà ní agbára tó kò tí rọ̀ ẹ̀ṣẹ̀ pásọ Chris kò gbọ́ṣẹ́ lẹ̀ mo bro ẹ̀yin máa ń sinmi ọṣẹ́ wà ó kẹ́rẹ́ mi níbẹ̀ àwọn àfáà gbọ́ṣẹ́ lẹ̀ àwọn àfáà ju àfáà lọ o ṣe é gbọ̀n pé àwọn àfáà wà ńlọrin àwọn àfáà wà Ìbàdàn àwọn àfáà wà lọ́ṣun àwọn àfáà wà gbogbo bíkíbi làwọn àfáà wà káàkiri gbogbo àgbáyé àwọn àfáà wà l'Abẹ́òkúta ẹ̀wọ̀n ni mi já àwọn àfáà Èkó wọ́n gbàdúrà bò Àmọ̀ṣin abẹ́yàwó rẹ̀ àwọn sọ fún wa pé àwọn àfáà ó yá o olóṣì àfáà wà àbìrùn àfáà wà olówó àfáà wà àfáà mi wà tó pé àparò ni ó ti yé yín kò fẹ́ kọ́mọ lógo wọ́n mọ̀ pé tí bá débẹ̀. ọ̀rọ̀ mi torí àwọn àfáà ó yá ẹ jẹ́ ká jọ fàájà torí lẹ́yìn ọjọ́ mẹ́ta àwọn àfáà jọ ń fàájà pẹ̀lú mi ẹ̀yin àfáà tó yẹ kẹ́ máa lọ ka tírà kẹ́ máa ka Kùránì kẹ́ máa gbàdúrà kí ni iṣẹ́ yín kẹ́ máa fa tẹ̀síbà ẹ̀yin náà ti wá fàájà lórí TikTok àbí ṣẹ́yìn náà ti fàájà ókè ó yẹ ẹ jẹ́ ká jọ fàájà Tàfàṣégò promise me ọ̀gá wa ní Lagos State. ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu Portable ọmọ Ọlálọ́mí o ó ní òun àtàwọn àáfàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí o àwa ò dájọ́ o ṣùgbọ́n ẹ̀yin aráalé kí lẹ́yìn náà rí sí ohun tí Portable sọ àbí ohun táwọn àáfàá yìí sọ sí Portable pé kò ní lọ umura àtọdún yìí wípé Portable ọmọ Ọlálọ́mí ò ní lọ Mẹ́kà nítorí pé ẹlẹ́bọ ni Portable kí lẹ́yìn náà rí sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ bá wa fi sí abala ìrísí ohun tẹ́yìn náà bá mọ̀ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe ẹ máa bá wa like ẹ máa bá wa comment kẹ́dẹ̀ máa bá wa share lórí ìkànnì Kingfax Gist TV òun lẹ́wà yìí o ó dìgbà.